the community, impact the community, is not a church. Please, we want you to assist us, Governor Dapo Abiodun, sir. With due respect, we are asking you for help. We are pleading. This is Egbo Road. The road has been like this for over 31 years. Over 40 years. And we have heard from our president that we should go and meet our local government chairman or chairman if they are not doing anything. Our local government chairman has really done a lot, but please come and do this one. Thank you. Thank you, sir. Olusho, okay. Ojú ọ̀nà yìí sà. Kí lẹ pé àdírẹ́sì bí náà? Àdúgbò ibi lápẹ́ ní Ẹ̀gbádùn ẹ̀yin náà rí pé bẹ́ẹ̀ ṣe rí sìn ó ti fẹ́ gbé ìṣubú. Ẹ̀rí ẹ̀wò ọ̀nà tí àwọn èèyàn ń gbé ọ̀nà yìí sì wá ń sìn ẹ̀wò over 40 years. Àwọn èèyàn ńláńlá gbé àdúgbò yìí tó lè bá wa ká àwọn ọmọ ládùúgbò yìí kò síbi tí ọlọ́pàá fẹ́ gbé mọ́tò gbà kò sí nǹkan tí ò kì í ṣẹlẹ̀ ládùúgbò yìí. Àtàbádé junction yẹn ẹ máa rí gbogbo àwọn ọlọ́kadà àti àwọn ará àdúgbò tó máa jáde. Mo ń ṣe eléyìí fún ara mi o, mo ń ṣe pẹ̀lú àwọn landlord àdúgbò, lára àwọn landlord lára àwọn bàbá wa nìyẹn. Over 41 years. Any question again? Bàbá, ṣé ọ̀nà yìí wọ́n tà ẹ̀rí ni àbí bó ṣe wà láti dáadáa rèé? Wọ́n tà ẹ̀rí láti aláyé tó ti dáyé táwa ti ṣe kékeré ládùúgbò yìí ló ti rí báyìí. A dẹ̀ máa ń gbọ́ wípé ìjọba ti fún wọn lówó kán ṣọ̀nà yìí. Àwọn ò sọ pé àwa ṣùọ̀, bàwa sọ pé àdúgbò tiwa náà ló kàn kán wá bá wa ṣe. Ọ̀nà yìí ẹ wo àwọn student, àwọn lawyers, oríṣiríṣi èèyàn wà. Kàkà kan gba ọ̀nà ńlá yìí sí wọ́n máa lọ yọ́ gba ẹ̀yìn bẹ̀ yẹn. Mi ò sọ torí church, mọ́ṣáláṣí náà wà ládùúgbò yìí. Ẹni tí ò lọ ilé ìjọsìn náà wà ládùúgbò yìí. Ṣùgbọ́n kí gbogbo ẹni tó wà ní ìjọba rántí pé ọ̀nà kan lẹ gbà délé ayé, ọ̀nà kan náà lẹ máa gbà lọ sọ́run. Nǹkan tó bá sọ pa ilẹ̀ máa ṣe la ṣe ń bẹ aláǹdá Olùṣọ́ ìjọba wa. A ti gbọ́ pé ní àdúgbò tí ìyẹn ọ̀nà tó wọ ṣọ́ọ̀ṣì lọ ní pé interlock náà dà síbẹ̀. Ìjọba ló ṣe ní. Àwa la ṣe Genesis Global ló ṣe ọ̀nà yẹn. Dé ṣọ́ọ̀ṣì gangan. Débẹ̀ yẹn, a ṣe gutter, a ṣe drainage. We will have done this one too. Way back, but story for another day. Mi ò fẹ́ sọ kankan pa yẹn. Wọ́n dá yín lọ́wọ́ kọ́ ni sà àbí. Èmi ò mọ kankan pa yẹn. But eléyìí níjọ́ tí mo ti rí fídíò president tó ti sọ pé ká lọ bá àwọn alága kanṣu, àwọn alága kanṣu wa. Gómìnà. Èmi sọ wípé káà náà sọ fún alága wa, gọ́vnà wa, kán wá bá wa ṣe ọ̀nà Ìgbádùn. Àmọ́ kí wọ́n ti ṣe tàwọn ẹlòmíì lórí tiwa kò ní rẹ̀wọ̀n. Ẹ wọ àwọn students tó bọ̀. What future are we giving to our children? Look at them, look at students, look at schools around here. No business is functioning well here. No hospital is functioning well. God forbid, emergency. Ẹlòmíì fẹ́ lọ bímọ lọ hospital kò sọ́nà tó fẹ́ lọ. Olùsọ̀tẹ́ gbà kọ́kọ́ ilé iṣẹ́ pariwo fún ìjọba àbí. Àbẹ̀ ti jáde lélẹ̀ tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ àwa fúnra la máa ń grade ẹ̀. Èmi ni kọ́kọ́ pẹ̀lú gbogbo landlord association. A máa ń ra yẹ̀pẹ̀. A máa ná like 10 million, 7 million, 5 million every year. But ọ̀nà tí wàá bàjẹ́ ju kó ṣe bí ó ṣe mọ́ lọ. Sà ṣùgbọ́n ohun tá a rí ni pé lẹ́gbẹ̀gbẹ́ bí iná gọ́tà wà ń bẹ̀. Ṣé ẹ̀yin náà lè là ní àbí ìjọba ti kọ́kọ́ gbìyànjú ẹ̀ tẹ́lẹ̀ tí wọn ò parí ẹ̀? Àwọn tó ní ilé náà ṣe nǹkan wọn. Ìjọba kọ́ ló ṣe nǹkan kan ládùúgbò yìí. Any government tó bá claim fún òun ṣe nǹkan kan fádùúgbò yìí kó wá síta. We're ready to ask the pressing question and we're ready to defend. Ẹ wọ àwọn ẹlòmíì sí. Ẹ wọ àwọn property. Some people are moving out of their houses because they're not making progress. Kò sẹ́ni tó gbàdúrà kọjú alẹ́ òun náà dira dáradára. Ṣùgbọ́n tó bá ń gbé ibi tí ò dùn mọ́ ẹ nínú, tí ò sí gbẹ̀gà, tí ò sí lọ síwájú ìgbà wo lèèyàn ní kó jáde. Ẹ wo didi ilé náà. Ẹ wo value ilé yìí kí wọ́n máa tà. Ẹ dẹ̀ wá wo value ilé yẹn níbi tí ọ̀nà ti dá. So please, we are appealing to our governor, we are appealing to our chairman, we are appealing to our local chairman, council, whatever it is. Please, cancel us. Please, I'm not a politician, but I'm telling you, I am a leader. Sorry, man. Mommy, sorry. Look at what mommy said. Yes, there's a big flood. The flood affected the Go down to that school. Yes.
when rain falls, it will be flooded. So, mommy, let's meet you. Your name, ma'am? My name is Engineer Mrs. Adeyemi. You have been on this street for like how many years? In my house on this street is for about 25 years. My shop for about 18 years now on this main road. So this complaint today, has it been lodged before the government? No, I think I've done it before. Especially with this gentleman of God. We have done it together once before. It was not very close to Dele mother time. About, we have done it together more than 4 times. Now, and it was televised. Yes. If I could remember. Yes, it was said on the news. So, ma'am, in brief, what's your message to the state government? My message to the state government is they should please show mercy on us. They should please come and repair this road. They should look at us and show us mercy. When we are doing business during rainy season, erosion normally enters our shop. Erosion normally enters our shop and destroy our market. They should please have mercy upon us. In fact, I don't do politics because of they will come and repair this. They come to show us that they will repair it when they were campaigning, and we had to vote for them. And after that, after we have voted for them, after we have voted for them, we did not say anything. So, Baba, sir, let's hear from you, sir. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ìlú yìí mo tún jẹ ààrẹ alákòókò oyè yẹn pọ̀ gan ẹjẹ́ ká fìyẹn lẹ̀ yẹn kọ́ la fẹ́ lò a ní ìrànlọ́wọ́ ìjọba a ti wà ládùúgbò ìfowópamọ́ bàbá gan wọn ò lè lọ́dún kankan mọ́ wọn ò lè jáde mọ́ so a dẹ̀ ń gbìyànjú ìṣepá kì í tra ẹ̀wò irú ẹ̀ làwọn eléyìí tó ń ṣe yìí sè wọ́n tún ilé yìí wọ́n fi láti fíìlì títì torí gbogbo fíìlì tójò bá ti rọ̀ lẹ́ẹ̀kan máa gbé lọ ni a dẹ̀ ń ṣe gbogbo ẹ̀tọ́ wa fún ìjọba ẹjọ́ kan ràn wá lọ́wọ́ à ń bẹ̀ wọ́n ni. ìjà tí ẹ rí olóṣèlú àdúgbò sà. rẹpẹtẹ tó pọ̀ ń bí. àwọn ọmọ kí làwọn ń ṣe sà àwọn olóṣèlú àdúgbò yìí kí ni wọ́n ń ṣe. àwọn ọmọ yẹn sì kéré wọn lágbára bàbá Dàpọ̀ Abíọ́dún la máa bẹ àwọn ni wọ́n máa fojú àánú wo àdúgbò wa ìṣe rí àdúgbò tá a ti wà ń ṣe ni wọn ò mọ̀ yìí pé bóyá Èkó la wà bóyá Ògùn la wà so ṣe ni ká pè ní Abẹ́òkúta Èkó la wà. Hello. Sọ yá yìí nìkan gómìnà gbogbo ọ̀gá máa pápọ̀ ọlọ́run ẹ̀. Mommy, she will have said some of the things the person she mentioned. Probably have done to other people, other places. But we are just appealing to our Governor Dapò Abiodun. Because this video will get to His Excellency. It's going to get to our President. President Ahmed Tinubu. He said if any local government is not improving, that we should reach out to our local chairman. We should report. Please look for the video. Put it beside my video and our video. You will see a very big school over there. Very big school. We have people here with big dreams, big visions. Lots of educated mothers and fathers. So, káàkiri tí ẹ ti wo tẹlifíṣàn rẹ fáwọn Yorùbá náà ni ẹ ti gbọ́ yẹn o ọ̀kan lára àwọn òjíṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà níbí Woli Dele Ògúndípẹ̀ tó ní Genesis Global àwọn náà ní tí wọ́n jáde yìí tí wọ́n fi ẹ̀hónú àwọn nìkan náà jáde gbogbo àwọn tó ń jẹ́ láńlọ́ọ̀dù àwọn tó ń jẹ́ olùgbé ní àdúgbò àwọn náà ní kálukú wọn ti jáde tí wọ́n ń bẹ ìjọba láti dìde sí ojú ọ̀nà yìí kí wọ́n wá fíksẹ̀ fún wọn. sáà inú òjò báyìí báwo làwọn ọmọdé ṣe máa ń lọ sí skul tó rọrùn fún wọn láti lọ skul ṣàpẹ̀ lójú ọ̀nà yìí. You come back from beginning of this road down towards the railway like there's no way, no movement. Anybody, you have to stand still wherever you are. So, òun náà lè ti gbẹ́ yẹn o ẹ bá ta kìjì ẹ bá dé sí ọ̀rọ̀ wọn ní àdúgbò yìí àti káàkiri ìpínlẹ̀ Ògùn kí ìrọ̀rùn kó lè bá tẹrù tọmọ láti tẹlifíṣàn lórí fún àwọn Yorùbá àdéhùn kàsí lórúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú ẹ ṣeun tí ẹ ń wà ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí wa ó dàbọ̀. tí yóò lè jẹ wá àti láàyè tí yóò lè jẹ àná mi nǹkan ní kò filẹ̀.
ó wá sí kí ọkùnrin.